ó yẹ tún jẹ́ àmọ́ kí ọba àdániwáyé tó dá wa tí ó dá wálẹ̀ lásán ní orílẹ̀ ayé tá a wà yìí mò ń fi eléyìí kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti darapọ̀ mọ́ mi lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ gbálẹ́gbòde múròyìn wá láti ọba àlẹ́ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ìbádùn àmì ní gbogbo ìgbà ní pójú tẹ̀ fi wò wá ojú ọ̀hún ò ní fọ́ etí tẹ́ fi gbọ́ wá etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún ti àsìkò yìí ọ̀nà látúnṣe bẹ́ẹ̀ gbálẹ́gbòde tá a mú wá sójú mọ́ máwòrán àtẹ̀tìgbọ́ ẹ̀yin tẹ́jọ́ olólùfẹ́ wa ẹbẹ́ ti mọ̀ pé orúkọ mi ò yí padà nígbà kankan àyànfẹ́ Elédùmarè òun lèmi ń jẹ́ kókó inú òyìn rèé àgbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Ìmọ̀ tara ẹni nìkan àti ìwà ìgbéraga pẹ̀lú ìjákulẹ̀ tó bá El-Rufai nídìí èèyàn sípò gẹ́gẹ́ bí mínísítà òun ló jẹ́ kó fẹgbẹ́ òṣèlú APC sílẹ̀. Ẹgbẹ́ òṣèlú APC ló sọ̀kò ọ̀rọ̀ sí Nasiru El-Rufai lórí ọ̀rọ̀ tó ń lọ nípa àgùnbánirọ̀ tó sòódò ọ̀rọ̀ nípa ìṣèjọba Tinubu. Iléeṣẹ́ ààrẹ ní àwọn kò sọ pé kí wọ́n lọ rèé yẹgi fọ́mọ náà o. bẹ́ẹ̀ ni tá a bá gbójú okùn lé bẹ́ẹ̀ ni tá a bá gbójú okùn lé kò bá ti yẹ lẹ́ni àgbà báyìí ó yẹ ká bá tọ̀ ń wí ni o. Olórí ilé ẹ̀kọ́ aládàáni kan rèé tó ń ṣe àṣemáṣe pẹ̀lú akẹ́kọ̀ọ́bìnrin ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan ní ìpínlẹ̀ Ògùn. Ọ̀rọ̀ pọ̀ ní ìpínlẹ̀ Ògùn nínú ìròyìn tọwọ́ mi yìí. Àwọn ará ìlú náà máa ti dóòlà ẹ̀mí bàbá kan kúrò lọ́wọ́ ìyàwó àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n so mọ́lẹ̀ bí ẹran láti gba ẹ̀mí rẹ̀ látàrí owó pẹ́ńsàn èyí tó gbà. Ẹ tún jẹ́ kí n sún lọ ságbègbè mìíràn ní ìpínlẹ̀ Ògùn yìí náà ni àwọn ọmọ onílẹ̀ náà ṣe ìkọlù sáwọn ọlọ́pàá nígbà tí fìjìláńtẹ́ kan tó pòórá lásìkò náà. Ó dáa ní ìpínlẹ̀ Delta báyìí ọwọ́ ti tẹ àwọn akóbìnrin tán lọ ń ta ìbọn èyí tí wọ́n sì fẹ́ kó ìbọn ọ̀hún láti ìpínlẹ̀ Delta lọ sí ìpínlẹ̀ Kaduna. Ọwọ́ ti bá wọn o àwọn tán kó ìbọn fún ikọ̀ ISWAP ní ìpínlẹ̀ Yobe báyìí 7 láàrin wọn náà ti ń ṣẹ́jú pẹ́wúpẹ́wú báyìí. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́. Ìmọ̀ tara ẹni nìkan àti ìwà ìgbéraga pẹ̀lú ìjákulẹ̀ tí El-Rufai bá pàdé nídìí ìyànsípò gẹ́gẹ́ bí mínísítà ní inú ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu olómù fẹgbẹ́ òṣèlú APC sílẹ̀. Alukoro lẹ́gbẹ́ òṣèlú APC ló sọ èyí di mímọ̀. Pẹ̀lú bí ọ̀rọ̀ Nasiru El-Rufai tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna bó ṣe ti ń dáhùn ìrìn káàkiri orí ayélujára láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí pẹ̀lú bó ṣe fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú SDP tó sì ń fi ẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú APC pé ẹgbẹ́ òun ló ti yapa kúrò nínú àkòrí ọ̀rọ̀ tí wọ́n torí rẹ̀ dá kalẹ̀ gan ní pàtó. Ó tún ṣe ní àlàyé pé ẹgbẹ́ òṣèlú APC kò mọ̀ fi àyè sílẹ̀ rárá fún ìjọba àwarawa nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ àti nítorí lọ́bẹ̀ tó fi ṣe bẹ́ẹ̀ wá rọwọ́ láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC lọ sínú ẹgbẹ́ òṣèlú SDP lẹ́yìn tó sọ gbogbo ọ̀rọ̀ yìí tán pẹ̀lú ikọ̀ oníròyìn BBC ti ilẹ̀ Haúsá níṣẹ́lẹ̀ tó jẹ́ alukoro fẹ́gbẹ́ òṣèlú APC èyún Felix Moka tó náà fi ohùn léde lánàá òde yìí nígbà tó ń ṣe àlàyé lójú òpó ayélujára X tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ rí. Ibẹ̀ ló ti kọ síbẹ̀ pé sẹ̀rí Nasiru El-Rufai ó kàn wí atótónu lórí asán ni àtàhésọ ọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ ńlẹ̀. Ó ní tó mọ̀ tó mú kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC ó ní ìwà tara ẹni nìkan tó jẹ́ ti Nasiru El-Rufai àti ìwà ìgbéraga tó ti wọ́lẹ́wù pẹ̀lú ìjákulẹ̀ tó bá pàdé nígbà tí wọn ò yẹn sípò gẹ́gẹ́ bí mínísítà ní inú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ní gbogbo eléyìí ó ní ń ṣe bẹ́ẹ̀ tó ti Nasiru El-Rufai lọ́pọ̀npọ̀n tó sì ti fi ẹgbẹ́ òṣèlú APC tó ti fi sílẹ̀. Ó wá rọ̀ Nasiru El-Rufai pé ó ṣe kọjú mọ́ ibi tó ń lọ ó sátìfẹ́gbẹ́ òṣèlú APC sílẹ̀ báyìí darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú SDP. Ó ní kí ló dé tó tún wá mọ́ bu ẹnu àtẹ́ àbí tó mọ̀ pa irọ́ tí kì í ṣe tiwa
máa wà nínú ẹgbẹ́ òṣèlú APC ó ní òun kò rí El-Rufai bá wí lórí bó ṣe fẹ́ gbé òṣèlú ọ̀hún sílẹ̀ torí pé ẹgbẹ́ òṣèlú APC gan kò fi àyè sílẹ̀ fún ẹni tó bá jẹ́ onímọ̀ tara ẹni nìkan tí ò ṣetán láti ṣe ti ọmọlẹ́dẹ̀ Nàìjíríà tó ń fẹ́ ó nítorí pé wọn ò fún ní mínísítà nínú ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló jẹ́ kó kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC oníṣẹ́rú àwọn ilé ìwà ni wọ́n ní àdìsọ́kàn gidi fáwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà nígbà tó sì ṣe ní àlàyé pé ìjọba Tinubu yìí tó ń lọ lọ́wọ́ ó mọ̀ ń ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà pẹ̀lú àwọn oríṣiríṣi ìgbésẹ̀ tó ti gbé nípa bó ṣe yọwọ́ ìrànwọ́ epo tó sì ti sọ díwà wípé ó ti ń ṣe àǹfààní fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ Felix Morka tó jẹ́ ti alukoro fẹ́gbẹ́ òṣèlú APC tó sọ sí El-Rufai nípa awuyewuye ìfẹgbẹ́sílẹ̀ tó ń lọ láàrin wọn. Lórí ọ̀rọ̀ tó ń lọ nípa àgùnbánirọ̀ tó sòódó ọ̀rọ̀ nípa ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu iléeṣẹ́ ààrẹ ní àwọn kò sọ pé kí wọ́n lọ rè yẹgi fún àgùnbánirọ̀ náà. Bá a ṣe mú ìròyìn náà wá ṣáájú pẹ̀lú ọ̀rọ̀ àgùnbánirọ̀ Uche Rita Ugwu-Amaye tó ti ń gbọ̀nà ẹ̀rìn káàkiri orí ayélujára láti ibi ọjọ́ àìkú tá a lò sẹ́yìn lẹ́ni tó fi ẹ̀sùn kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ìṣèjọba rẹ̀ ó burúkú jù pẹ̀lú gbogbo nǹkan bó ṣe di ọ̀wọ́n gógó lásìkò ìṣèjọba rẹ̀ yìí ìròyìn náà láti mú wa lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú àsìkò yìí ní báyìí ẹni tó jẹ́ olórí fún olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lágbọn ètò ìròyìn Tèmítọ́pẹ́ Àjàyí ó mọ̀ ti ṣe àlàyé ara rẹ̀ tó sì ti wẹra rẹ̀ ní kẹ̀kẹ́ tó lòun ti fẹ́ mọ́ tónítóní báyìí lórí ọ̀rọ̀ tí wọ́n yí mọ́ lọ́wọ́ nípa pé ó kọ sójú òpó ayélujára rẹ̀ wípé irú àgùnbánirọ̀ yìí ó ti tàpá sí òfin àti ìbúrawọlé rẹ̀ gẹ́gẹ́ bí àgùnbánirọ̀ tí ń sin orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ nínú ìwé òfin wípé a kò ní tako ìṣèjọba tí ń bá bẹ ní òde a sì ní wá ìṣubú orílẹ̀-èdè Nàìjíríà a sì ṣetán láti farawájì fún ìdàgbàsókè orílẹ̀-èdè yìí ó ní gbogbo ẹ̀ ó ní àgùnbánirọ̀ náà ó ní ó ti tàpá sí ó ní fún ìdí èyí ó yẹ kí wọ́n fi ìyà tó sòódó àtèyí tó tọ́ kí wọ́n fi jẹ àgùnbánirọ̀ náà pẹ̀lú bó ṣe wọ ẹnu sùn tètè sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní àlàyé tó ń ṣe nípa ìjìyà tó ń béèrè láti ọ̀dọ̀ àwọn ènìyàn ó ní wípé bó ṣe wà nínú àjọ NYSC ó ní wípé ẹni tó bá ti ṣerú iṣẹ́ tí ọ̀dọ́bìnrin yìí tó ṣe ní ìṣẹ̀nà máa ń yọ kúrò gẹ́gẹ́ bí àgùnbánirọ̀ nínú àjọ ti NYSC ó ní ṣùgbọ́n àwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà wọ́n mọ̀ ti yí ọ̀rọ̀ náà mọ́ lọ́wọ́ wípé níṣẹ́ ló ń sọ díwọ̀n pé kán lọ rèé yẹgi fún àgùnbánirọ̀ náà tàbí kán fi ẹ̀yìn rẹ̀ tàgbá ó ní bó ló ṣe wá jẹ́ òun ò lè sọ bẹ́ẹ̀ àti pé ọmọ òun ó sọ ọ̀rọ̀ ni ṣùgbọ́n kò gbé kalẹ̀ lọ́nà tó tọ́ àti èyí tó yẹ torí wípé tó bá ṣe pé ọmọ ìlú lásán tí kì í ṣe àgùnbánirọ̀ ló sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní kò sí tí ó kan àwọn òsì ní wo bẹ̀ ó ní ṣùgbọ́n àgùnbánirọ̀ tí ń ṣe bẹ́ẹ̀ sí orílẹ̀-èdè bàbá rẹ̀ lọ́wọ́ tó tún wọ́n bu ẹnu àtẹ́ lu ìṣèjọba tó ń lọ yìí ó ní tó ń ṣe lálàyé ni o mo kù díẹ̀ káàtó káwọn ọmọ Nàìjíríà kàn sì ṣọ́ra láti máa yí ọ̀rọ̀ máwọn èèyàn lọ́wọ́ wípé òun ní kí wọ́n lọ rí yẹgi fún ọmọ náà tàbí kàn fi ẹ̀yìn rẹ̀ kàn fi tàgbá. bẹ́ẹ̀ ni tá a gbójú okùn lé kò bá ti yẹ lẹ́ni àgbà ó yẹ ká bá tọ̀hún ká bá wí ká sì bàjà gidi olórí ilé ẹ̀kọ́ aládàáni kan tó tún jẹ́ ta alákọ̀ọ́bẹ̀rẹ̀ òun ni ó ṣe àṣemáṣe pẹ̀lú akẹ́kọ̀ọ́bìnrin kan ní ilé ẹ̀kọ́ ọ̀hún tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn olórí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó ń bẹ ní ẹ̀yìn Ògbè Ìgòdè ìtòsí Ògìjò ìyún Àṣàfà Afẹ́làjà ó ní wọ́n ti fi páńpẹ́ òfin gbé báyìí gẹ́gẹ́ bí àlàyé tí kọmíṣánná fọ́rọ̀ obìnrin àti ìdàgbàsókè àwùjọ ti ìpínlẹ̀ Ògùn Àdíjàtì Adélẹ́yẹ èyí tó ṣe ní àlàyé ó sọ dúnmọ̀ wípé àwọn olùgbé agbègbè àti àwọn mọ̀lẹ́bí ọmọdébìnrin tó fi orúkọ bò ní àṣírí ọ̀hún ó ní wọ́n mọ̀ sí bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí wípé ẹni tó jẹ́ headmaster ti ń ṣe olórí ilé ẹ̀kọ́ ọ̀hún Àṣàfà Afẹ́làjà ó ní ó mú ọmọ ọdún 13 ọ̀hún tó mú wọ inú ìyẹ̀wù kékeré kan tó sì ṣe bẹ́ẹ̀ ṣàṣemáṣe pẹ̀lú ọmọ náà kó tó di wípé ọ̀rọ̀ náà ó búrẹ́kẹ́ jáde
báyìí ni wọ́n ní ó ti wà ní gbàgà àtìmọ́lé báyìí pẹ̀lú bá ṣe ní àwọn korojú sí irú ìgbésẹ̀ tẹni tí ó yẹ kárí àwòkọ́ṣe rere ní ọ̀dọ̀ rẹ̀ tó wá jẹ́ pé òun gan báyìí ó ní dojú ìjẹ́ ọmọlúàbí tí ń dà á bolẹ̀ ó ní fún ìdí èyí ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ aláṣẹ àti olùdarí Dàpọ̀ Abíọ́dún kò mọ̀ ní fi àyè sílẹ̀ láti jẹ́ kí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kí wọ́n ní agbára ní àwùjọ bẹ́ẹ̀ náà ló tún ní lágbọn ètò ọ̀rọ̀ obìnrin ti ìpínlẹ̀ Ògùn àwọn kò ní fi ọwọ́ rẹ̀ mú ọ̀rọ̀ ẹni tó jẹ́ ọ̀gá ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọ̀hún àfi dandan kó fi ojú winá òfin bẹ́ẹ̀ ló ní wọ́n ti gbé ọmọ náà lọ sí ilé ìwòsàn níbi tó ti ń ṣe àyẹ̀wò fún lọ́wọ́ tí wọ́n sì ti ń ṣe bẹ́ẹ̀ bá ọmọ ọ̀hún sọ̀rọ̀ láti lè yí ìròrí rẹ̀ padà nípa ìwà burúkú tí ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà tó ń wù pẹ̀lú rẹ̀. ọ̀rọ̀ mi pọ̀ ní ìpínlẹ̀ Ògùn nínú ìròyìn tó ń bẹ lọ́wọ́ mi báyìí àwọn ará ìlú náà ti ṣe bẹ́ẹ̀ dóòlà ẹ̀mí bàbá kan kúrò lọ́wọ́ ìyàwó àti ọmọ rẹ̀ tán so mọ́lẹ̀ bí ewúrẹ́ láti gbẹ̀mí lẹ́nu rẹ̀ nítorí owó pẹ́ńsàn èyí tí bàbá òun tó gbà. àwọn olùgbé agbègbè tó pè ní Arárọ̀mí Ìjókòó ní Ṣàngó Ọ̀tà tí ń ṣe ìpínlẹ̀ Ògùn onámà ti ṣe bẹ́ẹ̀ dóòlà ẹ̀mí bàbá kan èyí tí ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún tó wáyé ní ọjọ́ 13 inú oṣù kẹta ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé ẹni tó jẹ́ olórí àwọn láńlọ́ọ̀dù ní agbègbè Arárọ̀mí yìí tó bá wọn oníròyìn sọ̀rọ̀ ó ṣe ní àlàyé wípé àwọn gbọ́ ariwo líle láti bíi wákàtí mélòó kan sẹ́yìn nílẹ̀ tí wọ́n sì ṣe àbẹ̀wò síbi tí ariwo ọ̀hún ti jáde ní ṣe náà ṣe ní àlàyé pé bàbá òun ló gba owó ìfẹ̀yìntì táwọn eléyìnbó ń pè ní pension nílẹ̀ tí wọ́n ní owó náà ó pọ̀ díẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ tọ́jú ìyàwó rẹ̀ léè tán ṣe ní àlàyé pé ó gba ilé ìtajà tá a mọ̀ sí ṣọ́ọ̀pù tí owó rẹ̀ jẹ́ mílíọ̀nù 3 mílíọ̀nù náírà fún ìyàwó náà aṣọ́dúnmọ̀ wípé òun gan fúnra lára rẹ̀ ó ra ọkọ̀ tí owó yẹn jẹ́ mílíọ̀nù 12 náírà 12 mílíọ̀nù náírà ṣùgbọ́n wọ́n tún ṣe ní àlàyé pé ó ti kọ́ ilé o bẹ́ẹ̀ ló ti rán àwọn ọmọ ní ilé ẹ̀kọ́ tí gbogbo àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ tó jẹ́ ọkùnrin tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ gíga tí ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà èyí ni kò tún wá tẹ́ àwọn èyí ni kò tún tẹ́ ìyàwó àti àwọn ọmọ rẹ̀ náà lọ́rùn tí wọ́n sọ dúnmọ̀ wípé wọ́n gbìyànjú láti gbẹ̀mí bàbá náà níbi tó ti ní wọ́n lọ pe àwọn tí wọ́n pè ní àbókí 6 ọ̀tọ̀ọ̀tọ̀ láti di bàbá náà lọ́wọ́ lẹ́sẹ̀ àti kí wọ́n lẹ̀ pa lẹ́nu kó má bàa lè pariwo síta kí wọ́n lè ṣe bẹ́ẹ̀ ṣekú pa lásìkò tí àwọn ará ìlú dé sí ilé rẹ̀ tí ń bẹ ní Arárọ̀mí yìí Ìjókòó Ṣàngó Ọ̀tà níṣẹ́ náà sọ dúnmọ̀ wípé wọ́n bá kóró pe níwájú ìta léyìí tí wọ́n kó ẹrù sí inú rẹ̀ níṣẹ́ ni wọ́n sọ dúnmọ̀ pé àwọn wo ni ó ń pariwo ní inú ilé yìí ṣùgbọ́n ìyàwó náà ó fèsì èsì náà kò sì tí àwọn ará àdúgbò lọ́rùn náà bá ṣe bẹ́ẹ̀ ṣe àbẹ̀wò sí inú ilé ọ̀hún níṣẹ́ náà bá àwọn àbókí 6 àti bàbá tó gba owó pẹ́ńsàn yìí láti dì lọ́wọ́ dì lẹ́sẹ̀ lẹ́yìn tí wọ́n sì sọdún mọ̀ pé wọ́n fẹ́ pa á ṣùgbọ́n wọ́n ń dúró de kí àwọn mọ̀lẹ́bí rẹ̀ ìyàwó àtàwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin kí wọ́n kó ẹrù kúrò ní ilé kó tó di pé wọ́n ṣekú pa á wáyé o àwọn ènìyàn náà ti wà ní àtìmọ́lé báyìí nígbà tá a sì gbé lẹ́dùnmarè pé kó máa ṣọ́ wa lọ́wọ́ ẹni tá à ń fẹ́ tí kò sì fẹ́ ni. Who call you? Now that woman call you. The woman wey get the. Who tie am? Who tie am? Me and my brother. Now two of you tie am. No. Who tie am? Who tie am? Who? Well, who tie the man? Me and that. My brother. Now you tie am. No be only me. No, not be only you. Now you and who? You and who? And 5. Now you tie am. This one dey. This one. Who call this one? Eh? Motor carry you come here. Marwa. Na Marwa carry you come, abi? Who call you come? Who call you come in the first place? Who call you come? The woman, na the mother. Eh? It's okay. She still dey shop, abi? Báwo ni tí ń ṣe jẹ́? Èmi náà ti ti ní máa ra nìyí, wọ́n lè lọ́dún bá wọn gbé àwọn èèyàn ní ìgbà ìmúlẹ̀ ìkọ́lé wọ́n lè gbé fún àwọn. Ọ̀tá mo dúró sínú máa rú àmì. Ok, ìgbà tẹ́yìn wá débi tẹ́rí kan táyé. Mi ò wọlé gan sa. Ẹ wọlé. Ọmọ ẹ̀ mọ pàdé sí. Ojú ọ̀kan ẹ̀ bẹ̀ ni ò wọlé. Mo máa rú fún yín. Onímọ̀ arúgbó lẹ̀. Bó lẹ́yìn náà, bó lẹ́yìn náà. Àwọn ojú ọ̀nà ẹ̀ mọ̀ ní
ẹ tún jẹ́ kí n sún lọ ságbègbè mìíràn ní ìpínlẹ̀ Ògùn náà ni àwọn ọmọ onílẹ̀ ni wọ́n ṣe ìkọlù sáwọn ọlọ́pàá fìjìláńtẹ́ kan ló sì ṣe bẹ́ẹ̀ tó di ẹni tó pòórá lábúlé Erefun ní Ògìjò ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé lọ́jọ́ 5 oṣù kẹta ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wípé àwọn ọlọ́pàá tán wá láti zone 2 ní ìpínlẹ̀ ọ̀hún ò ní wọ́n lọ fi ọ̀rọ̀ lọ pẹ̀lú bí àwọn olùgbé agbègbè náà tí wọ́n ń kọ́ ilé lọ́wọ́ wọ́n ti ṣe ní àlàyé pé àwọn ọmọ gànfẹ́ kan wọ́n yabo ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ tó sì bà dúkìá wọn tó fi ń kọ́lé náà jẹ́ nílé tí wọ́n tún tú irin lọ ní agbègbè náà wọ́n lọ fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí nígbà tán ní àwọn agbófinró mẹ́rin ò ní wọ́n lọ pẹ̀lú ìkúnlọ́wọ́ àwọn fìjìláńtẹ́ tó jẹ́ ọlọ́dẹ ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ògùn lẹ́yìn tó jẹ́ olórí àwọn fìjìláńtẹ́ ọ̀hún tó porúkọ ara rẹ̀ ní Gaddafi tó ṣe àlàyé fáwọn oníròyìn ó sọ dúró pé ní kété táwọn dé ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pẹ̀lú àwọn agbófinró mẹ́rẹ̀ẹ̀rin ní ṣe làwọn rí àwọn ọmọ gànfẹ́ tí wọ́n kó ohun ìjà olóró lọ́wọ́ lọ́tún àti lósì èyí tó ní òǹkà wọn yóò fẹ́ tó 100 tí wọ́n sì yabo àwọn oní orí ló bá àwọn ṣe táwọn sì ṣe bẹ́ẹ̀ jàjàbọ́ àti pọ̀rọ̀ ti di ẹni orí yọ báyìí ó dilé olómú kí àwọn ọlọ́pàá kí wọ́n ṣe bẹ́ẹ̀ sàásálà fún ẹ̀mí wọn kán sì wọ inú ọkọ̀ tí wọ́n gbé wá náà bá bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ táwọn náà sì fi orí mú òní lásìkò tàfi kó ìròyìn jọ àwọn tí ń ṣe bẹ́ẹ̀ láti wá Rafiu Lawali tó jẹ́ ẹni ọdún 38 lára àwọn fìjìláńtẹ́ tí wọ́n jọ lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀ èyí tí wọ́n kéde rẹ̀ pé àwọn ò rí o bẹ́ẹ̀ ni ó ti di àwátì wọn ò sì rí òkú rẹ̀ níbikíbi lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ tán. ó dáa ní ìpínlẹ̀ Delta ọwọ́ ti tẹ àwọn akóbọ̀rìn tí wọ́n kó ìbọn láti ìpínlẹ̀ Delta lọ sí ìpínlẹ̀ Kaduna báyìí. nínú fídíò tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta Bright Edafe tó fi léde síta lánàá tí ń ṣe ọjọ́ 17 oṣù kẹta ọdún tá a wọ̀ yìí ó ṣe ní àlàyé pé akitiyan àwọn agbófinró tí wọ́n ṣe bẹ́ẹ̀ yẹ ọkọ̀ tí ń lọ àtẹ̀yí tí ń bọ̀ wò ní òpópónà Benin sí Àṣàbà tí ń ṣe ìpínlẹ̀ Delta ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú àwọn ènìyàn kan náà ni wọ́n ti jingiri nínú àǹkóbọ̀n wọlé àti àǹkóbọ̀n jáde fáwọn oníṣẹ́ láabi Bright Edafe ní àwọn ti ṣe ìkìlọ̀ náà tẹ́lẹ̀ wípé ààyè kò ní gba àwọn oníṣẹ́ láabi ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Delta a ṣe àfihàn fídíò náà tẹ́sí gbẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún lórí bí iṣu ṣe kú bí ọ̀bẹ sì ṣe kú. ọwọ́ ti bà wọ́n o àwọn tán kó ìbọn fún ikọ̀ ISWAP ní ìpínlẹ̀ Yobe gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ náà bí ó ṣe ti ṣẹlẹ̀ àwọn fìjìláńtẹ́ tó ń bẹ lábẹ́ sector 2 of operation Adinkayi onímọ̀ ti fi páńpẹ́ òfin gbé àwọn 7 kan báyìí tí wọ́n ní wọ́n jẹ́ alágbàtà àti akóbọ̀wọlé fún ikọ̀ Islamic State West African Province ISWAP ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ọ́ di mímọ̀ wípé àwọn oníṣẹ́ láabi náà ó ní wọ́n gun ọ̀kadà 3 ọ̀tọ̀ọ̀tọ̀ nílò tí wọ́n kó ohun ìjà olóró oúnjẹ àti ohun ìdáná tí wọ́n kó sí tó sì sọ dúpọ̀ pé bólẹ̀ ń lọ bólẹ̀ tí ń bọ̀ wọ́n ṣe ní àlàyé wípé àwọn ènìyàn náà wọ́n sọ dúpọ̀ pé àwọn ń lọ sí ọ̀dọ̀ àwọn oníṣẹ́ láabi tó pè ní ISWAP ní pé àwọn fẹ́ lọ rè kó ohun ìjà olóró àtóúnjẹ tí wọ́n jẹ òun fún wọn ọ̀wọ́ bà wọ́n lágbègbè tó pè ní Lámíṣẹ́rí ní ìjọba ìbílẹ̀ Bùjìbà ní ìpínlẹ̀ ọ̀hún nínú àlàyé tí àwọn ọlọ́dẹ ìbílẹ̀ tó jẹ́ fìjìláńtì ọ̀hún tí wọ́n ṣe wọ́n ní àwọn ènìyàn náà wọ́n ti ń jẹ́wọ́ àwọn tí wọ́n jọ ń ṣe iṣẹ́ burúkú ọ̀hún àti ọ̀nà tí wọ́n gbà tó fún wu ìwà náà wàyí o àwọn méjèèjì tọ́wọ́ bà náà ti wà ní gbàgà àwọn ikọ̀ ọmọ ogun lẹ̀ yìí níbi tó ti ń ràn wọ́n lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yá kí ni ẹ wípé ẹ̀ṣọ́ lọ́kẹ̀ẹ́ṣẹ́ ń tẹ́ bá wa jẹ́ ẹ kú àìbínú títí di ìgbà tá a tún padà máa pàdé lórí ìkànnì Àrólé Baba 1010 TV tí ó tá a jọ wà yìí èmi ní màá wá ẹ̀yin ní màá bá láṣẹ lọ́wọ́ Olódùmarè ó dàbọ̀ o. I am SP Edafe Bright and this is Delta State Police Command. We've always continued to reiterate the importance of stop and search in the course of discharging our duty. Today, just today, this is what we have recovered in the course of stop and search duty. 1, 2, 3, 4, 5, 6, 7. These are 7 pop action guns. How were these arms recovered? Today, when operative attached to Dragon Patrol of the command while they were on stop and search duty
along the Benin Asaba Expressway, just by Onitsugbo, the National Open University, just by that school. They intercepted this vehicle carrying oil, rice, garri and other items. And the policemen, in their smartness, sighted these cartridges hidden under the seats of the vehicle. Now when you see, these are cartridges. These are cartridges stacked in 1, 2, 3, 4, 5 different packs. 5 different packs. We have 32 rounds here. 32. By the time you multiply 32 by 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 32 times 10 multiplied by 5. That's the number of cartridges that we have there. Why are we bringing this out to you guys for you to see? When you see policemen going in depth, going the extra mile while conducting stop and search, people will say, oh, look at these policemen. They are just determined to look for offense at all costs. Imagine what these arms will do in the hands of the wrong people. Imagine what these arms will do in the hands of kidnappers. They are here. They are going to tell us where they got the arms and where they are carrying it to, and also most importantly how these arms were concealed. Okay, these guns, I can see 7 of them here. What kind of guns are these? Pump action. Pump action. Okay, where una for get all these guns? From Onitsha, sir. Where for Onitsha? Okay, no worry, leave that Onitsha details. market. Leave that details, no worry. How much una take buy these guns? Each one is 1.3. Each one is 1.3 million. Okay, that's good. These guns, the amount you take buy these guns, it come with the cartridge or you buy the cartridge separate? No, I buy the cartridge separate. How much you dey buy the cartridge? One pack like that, how much? It's 47. 47,000, and I buy 5 of them. Yes. Okay, one pack like that, 47,000. Where now they carry the guns they go? I'm taking it to Kaduna. Kaduna. Yes. So you came all the way from Kaduna to buy these arms in Onitsha. Yes, sir. And want to transport it back to Kaduna. Okay. How una take hide them, especially these guns? How una take hide them when we say una don dey build some checkpoint? How una take hide them before the policemen see am? We put it under the seat. The guns dey under the seat, abi the cartridge? Which one dey under the seat? The gun. The guns dey under the seat. And the cartridge under the seat. The guns too under the seat. Yes, sir. But una use something cover am wey dem no go take know say na gun dey there. Yes. What una take cover am? A paper. Paper. Yeah. Okay, which other market una buy? All these, which other market are they see here so? This one. The oil. Who get the oil? I'm the one. Okay, which other things dey inside the motor? Garri. Garri? Yes. You buy the garri and the oil to disguise, or you just buy am because you come for market? No, I want to make use of it. You want to make use of the oil? Yes, and garri? and the garri. Okay, so how long you don dey do this business of transporting arms? I'm a farmer. I no ask you wetin you dey do. You wan begin talk. I want to take it to my farm. I'm asking you how long you don dey transport arms like this. Is this your first time? This is my first time. Now you go talk because it's always like that. Anytime when they catch person, it always is first time. Yes. Okay, so I think I'm done with you. I would like one of the officers attached to Dragon Patrol Team of the command to briefly demonstrate how these weapons were concealed. Okay, like what the suspect said, those guns were hidden underneath the seat of these vehicles. Here we have garri, we have red oil, we have other luggages. I believe that these things were bought deliberately to conceal this firearm, because when a policeman who is maybe not too alive to his responsibility sees this, he will just believe that, oh, these are market people, and he will allow them to go, not knowing that they have stacked over 7 pump action guns underneath the seat of this vehicle. What are we trying to say? We always encourage people to support and partner with the police. There is no limit to what these criminals can do, and that is why we go in depth when we are conducting our stop and search. This is Delta State Police Command, and the message from CP Olufemi Abaniwanda to all Deltans is, as much as you can, avoid crime, stay away from crime, and always partner with the police.